Adúpẹ́ o, èmi la ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Gẹ́gẹ́gẹ́gẹ́dìgẹ́dìgẹ́. Pàǹpàǹgbàdìgbàdìgbà. Gẹ́gẹ́gẹ́dìgẹ́. Àgàgà. A kú oríire ọmọ Yorùbá. Ohun tí gbogbo ọmọ Yorùbá fẹ́ ti ṣẹlẹ̀. Tí bá ní lọ ń jó lórí omi, ṣe ní kèmí lọ kéwú ẹ̀wà. Ọmọ Yorùbá, mo sọ fún yín, mo ní teamwork ló lè ṣe é. Teamwork wá ti wá gbé wa débi tó da báyìí. Kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá. Kábíyèsí Elédùmarè. Ọba tí ò lẹ́gbẹ́. Ọba tí ò ń tọ́ni. Ọba tí ò ń padà lẹ́yìn ẹni. Ọba tó jẹ́ pé tó bá wọ́n ni níṣẹ́ fẹ̀yìn pọ̀n. Kábíyèsí Olódùmarè. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pín fídíò ìlógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n nítorí wípé ìròyìn ayọ̀ ti dé. Ohun táwọn ọmọ Yorùbá ń retí látijọ́ yìí ó ti ṣẹlẹ̀ o. Ìtò lágbára jù níbẹ̀ ti ṣẹlẹ̀ o. Ọlọ́run máa ṣe àdúpẹ́ o. Ọlọ́run ṣé o. Ẹ ṣeun o. Bàbá ẹ ṣé o. Jésù kí la ó fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa, ẹgbẹ̀rún owó kò tó fún ìyìn rẹ. Ẹ ṣé o bàbá. Ó ti balẹ̀ jìgà. Ọmọ Yorùbá, bàbá Tinubu ti ṣe ohun tá a fẹ́ o. Ó ṣọ̀kì yín, èmi ló ṣọ̀kì jù. Nígbà míì ibi tá a fojú sí ọ̀nà máa ń gbabẹ̀. Nígbà míì ibi tá a dẹ̀ fojú sí náà ọ̀nà máa ń gbabẹ̀ nígbà míì, ṣùgbọ́n kò wọ́pọ̀. Now, bàbá Tinubu ti ṣe nǹkan kan tí president kankan ò láyà láti ṣe ní Nàìjíríà. Kódà mo lè sọ fún yín wípé wọ́n ti dùn gbogbo ọmọ Yorùbá nínú. Kó tó di pé màá bọ́ sórí ọ̀rọ̀ yẹn gangan, ẹ jẹ́ kọ́kọ́ play àwọn fídíò kan fún yín. Gbogbo ara gbọ́ new development tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo àwọn ọ̀tá olóyè Sunday Igboho tó dúró pé ojú ẹ̀mí àwọn kọ́ ní Igboho ti máa wọ Nàìjíríà padà. Tó dúró pé ojú àwọn kọ́ ní olóyè Sunday Igboho ṣe máa gba òmìnira. Tí wọ́n dúró pé ààrẹ lè fẹ́ fi bọ̀bọ̀ yìí sílẹ̀. Mo ní lè fẹ́ nìyílẹ̀ mọ̀ ọ́n máa ń jẹ́ máa ń dúkokò gan máa ń president. Ògo lè máa ń hàn sí gbogbo wa. Ọmọ Yorùbá, bàbá Tinubu ti jẹ́wọ́ ọmọ kan. Wọ́n jẹ́wọ́ ìdílé hán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa pè mí pé máa bí Tinubu tó ń pèsè yìí kí lè tó ń ṣe báyìí. Ọmọ Yorùbá, èmi yé mi. Èmi mo mọ tí mo gbọ́, èmi mo mọ tí mo rí. Rí fọ́múlà tí bàbá yẹn lò ní. Gbogbo àwọn tó jẹ́ service chief, gbogbo àwọn general tó jẹ́ àwọn gangan ló ń dàrú ìlàmù. Tó jẹ́ pé àwọn gangan ni wọ́n fún àwọn Fúlàní lórí ibùkún tó ń jí ọ̀pẹ. Àwọn ló fún wọn lágbára. Nígbà táwọn ẹ bá kó sọ́wọ́ ní South West àbí ní East, wọ́n wá ní sí kìíní kan is interested in that case. Wọ́n ní kẹ́ máa kó wọn bọ̀ l'Abuja. Kò sí ọlọ́pàá ní South West, kò sí army ní South West, kò sí DSS ní South West kankan tó jẹ́ pàtó kọ́dà Abuja bí. Bàbá Tinubu ti wá ṣàwọn kankan ní ṣe. Bàbá Tinubu ti pàṣẹ. Kí làṣẹ tí wọ́n pa? Wọ́n ti pàṣẹ wípé lọ́wọ́ yìí any terrorist tó bá rí kọ́pá. Any Fúlàní ajínigbé tó bá rí is either ẹ̀pá tàbí kẹ́ gbé wá lóye ẹ̀. Àwọn ò fẹ́ gbọ́ mọ́. Wọ́n jẹ́ káwọn sáfíìsì fún mọ̀ pé iṣẹ́ ló wá ṣe o. Kọ́dẹ̀ má jẹ́ kẹ́ni kankan dúkokò mọ́ wọn. Torí pé kí ni àwọn kan máa bẹ̀rẹ̀ sí ní dúkokò mọ́ wọn. Àwọn tó bá dẹ̀ ti ń dúkokò mọ́ yín, ẹ jẹ́ kémi ààrẹ máa mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Torí pé ààrẹ tí ò ní gbàgbàkúgbà làwọn ààrẹ tí ò ní lajúlẹ̀ kí Fúlàní máa pa ọmọ Yorùbá àtọmọ Ìgbò àtàwùsá. Torí pé kí ni? Torí pé wọn ò ní belief kan náà pẹ̀lú wọn. Ṣé màrà táwọn Fúlàní ti dáṣá? Gbogbo ọ̀nà tí wọ́n lò
láti rí pé wọ́n mú bàbá Tinubu balẹ̀ kò work. Kí ló tún ṣe? Wọ́n tún plan kù. Ọlọ́run tún gbé Ọlọ́run tún yọ bàbá Tinubu bẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé tí kúùpù yẹn bá ṣẹlẹ̀, àwa ọmọ Yorùbá, I'm speaking on behalf of Southwest youth and a stakeholder, pé a ò ní recognize it. Yes. Torí àwa nígbàgbọ́ pé bàbá Tinubu ìlú máa jẹ́ last president Nàìjíríà gbogbo ti jẹ́ tọ́lọ̀. Olùkálùkù tó bá tiẹ̀ lọ. Mò ń sọ àwọn ilé ìtòrí pé àìtí kúrò lábẹ́ Nàìjíríà àfi dábàkọ̀fẹ́ máa tọ́ ara wa nìkan ló kù. Ṣùgbọ́n a ti dójú ibi tá a ti fẹ́ gbẹ́sẹ̀ jáde ńbẹ̀. Àwọn olórí Air Force tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn kò gbọ́ kankan. Olórí naval tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn wọ́n ti gé tiẹ̀ lọ. Ẹni tó wá yàn tó ẹ̀dà àwọn army òun gbọ́ ò mọ̀ ń pa ẹ̀ kò gbọ́ pàà. Ẹ mọ̀ túmọ̀ ẹ̀ tó bá sọ pé yóò gbọ́ pàà kò fẹ́ gbọ́ kankan. Tó bá rí ẹ kó gbọ́ abẹ́ fẹ́ pa ẹ̀ nì tó bá jẹ́ terrorist. Bàbá Tinubu ti jẹ́ kó mọ̀ wípé ọ̀nà kan tó lè lò nílé tí wọ́n á fi gba oríyìn tó dáwájú àwọn tí àwọn citizen Nàìjíríà tọkọ wọn á tún fi balẹ̀. Tábàwò lọ wò bọ̀ kò sẹ́ tó ń pariwo pé kí Nàìjíríà pín tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ̀ ń gbá wa ẹ̀ ń rẹ́ wa jẹ ẹ sọ pé àgọ̀ ẹ tún fi hàn wá báyìí. Ẹ wá rò pé àwa àgọ̀ ní ronú ọgbọ́n. A máa ronú ọgbọ́n. A máa ronú ọgbọ́n. Lẹ́nu àná tí wọ́n pàṣẹ ẹ mọ iye terrorist tí wọ́n ti mú balẹ̀ báyìí. Many of them gan ti ṣe kí ni wọ́n ti surrender. Gunmi àtàwọn yòókù ẹ̀ they are now on the run. Wọ́n ti tú gbogbo Kaduna lánàá. Ṣé mo kí mo sọ̀rọ̀ kan? Mo ní àwọn international communities allegedly wọ́n ní wọ́n fún Tinubu bàbá Tinubu ní 48 hours. Less than that 48 hours ní bàbá Tinubu give you standby order ìkẹ́lẹ̀ mọ̀ wípé èmi ọmọ yìí máa bí tí bá ń sọ̀rọ̀ ó jẹ́ kẹ́ máa di ọ̀rọ̀ yẹn mú. Mo ní wọ́n fún wọn ní 48 hours lánàá. Ìgbà tó bá dé alẹ́ àná kí ni bàbá Jagaba ń ṣe? Wọ́n pe gbogbo service chief pátápátá. Wọ́n ṣe meeting pẹ̀lú NSA gbogbo wọn. Bó ti jẹ́ pé ìbádùn yẹn tí ó bá ṣọ́ra á padà ṣẹ̀wọ̀n. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ́wọ́ nínú kinní a gbọ́ pé allegedly pé ọ́fíìsì ìbádùn ló head department yẹn a sọ pé ló head kúkú yẹn ló head department táwọn ènìyàn wà bá ṣe gbọ́. Now bàbá Tinubu sọ wípé àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ mọ́ níbi táwọn máa rí pé it is time àsìkò ti tó láti flush wọn dànù. Wọn ò ní kọ́ mú wọn wá o. Ìtẹ́bárímú lóye ẹ máa gbogbo ìtẹ́bárímú lóye ẹ̀pá tó bá jẹ́ terrorist. That's good. Gbogbo àwọn àgbààgbà Fúlàní wọ́n ti sá kíjokíjo báyìí torí pé ọwọ́ wọn ò mọ́. Ẹni tọ́wọ́ ẹ̀ bá mọ́ kò ní sá kúrò lù. Ó rí pé táwọn ti tán. Ṣé mọ̀ pé àtìlẹ̀ náà ni wọ́n ti gba ti bàbá Tinubu táwa ti ń pariwo fún yín torí pé àwa mọ̀ pé yàn jakujaku kan làwọn ará bí yẹn. Wọn ò kì í ṣẹni téèyàn lè bá a ṣe ẹni tó máa wò ṣùṣù tó máa mú màálù. Mo ní fídíò ẹ lọ́wọ́ tẹ bá nìdí ẹ mẹ́sẹ̀jì mi. Kò ṣe gbé sórí afẹ́fẹ́. Ó tẹ́ màálù yẹn bí ìgbà tí ọba tẹ́ obìnrin kalẹ̀. Ó dẹ̀ ìjọba ọmọkùnrin tiẹ̀. Ó dẹ̀ tó fi ń bá màálù yẹn sùn afẹ́ tó 1 hour. Nígbà tó máa dìde gbogbo abẹ́ màálù yẹn ti pọ́n yamayama ó ti ń ṣẹ̀jẹ̀. Ṣé mọ̀? Ẹranko nìyẹn o. Irú yẹn tó bá réyàn kan kí ló máa ṣe fún? Láàárín èmi àti yín màálù tó ń gùn bẹ́ẹ̀ yẹn ṣé ó jẹ́ kí èmi àti yín ká máa jìyà màálù jẹ́ Nàìjíríà? Torí pé nígbà tí wọ́n ti rí pé àwọn èèyàn ti gbọ́n wọn fi bẹ́ẹ̀ ra màálù mọ́ láti lè máa fi ra àwọn ta nǹkan ìjínigbé tí wọ́n ń ṣe lẹ́yìn ìgbà tó gbówó wọlé déédéé mọ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ ni wọ́n fi attack àwọn military base. Bàbá Tinubu sọ pé àwọn ò fẹ́ gbọ́ mọ́ pé any terrorist ó wọnú báràkì kan àbí military base kan tó kó ogun nǹkan tó wà níbẹ̀. Ó ní nísìnyí because tẹ bá wò dáadáa ó ti hàn pé CJ Musa àti gbogbo àwọn yòókù wọ́n kọ́ gbàgbọ́dé fún bàbá Tinubu ni. Ó dance to Fúlàní tune torí tí ó bá rí bẹ́ẹ̀ Fúlàní àjíyàn gbé nílẹ̀ Yorùbá apààyàn aṣoríṣiríṣi
tó bá fẹ́ prosecute ẹlẹ́ Yorùbá wọ́n á ní ọ̀gá is interested in that case mo tẹ̀ máa gbọ́ láti nìyẹn before you know tún terrorist yẹn bò mí òun ló dífá fún Saliu tí àwa ọmọ Yorùbá ta lọ ṣí nídìí ní gbọ̀ngàn nígbà tẹ́ pé wọ́n ti mẹ́jọ ẹ̀ wájú a máa jí kò mọ́ ṣàìdá bá ṣe lé nílẹ̀ Yorùbá báyìí àwọn army officer àwọn senior government official wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ máa kiri Kwara wọ́n pọ́nlé wọ́n nísìnyí ẹ̀wù kan tó ṣẹlẹ̀ Kwara ohun tí ò ṣẹlẹ̀ rí ní Kwara ó ti ṣẹlẹ̀ báyìí tó túmọ̀ sí wípé gbogbo àwọn tó wà ní Kwara tó jẹ́ bí ọba Fúlàní nǹkan yẹn gbogbo wọn tó máa jẹ nìjẹ́ kọ́gbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ irú Sùlúgàbárì àwa ìjọba Ìlọrin níbi nílùú Yorùbá nílùú tó yẹ pé gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ Yorùbá ni wọ́n ṣùgbọ́n wọ́n ta wọn sóko ẹrú nítorí ẹ̀sìn Fúlàní tó lẹ́sìn gan wọn gbé sórí ẹ̀yin tẹ́ ń pe ayé mùsùlùmí tẹ́ ń fi tipátipá so ayé pọ̀ pẹ̀lú Fúlàní ẹ sọ èrè tẹ́ ń jẹ lára wọn àwọn Fúlàní tẹ́yìn rí bí ọmọ ìyá yìí wọ́n ń rí ibi kèfèrí ni anybody tí ó bá ti ní ṣẹ̀yà Fúlàní wọ́n believe pé o ò lè ṣe Islam bó ṣe jẹ́ báwọn ṣe fẹ́ torí àwọn believe nu jihad kọ́ jagun kọ́ pààyàn kọ́ gbalẹ̀ onílẹ̀ gbogbo àwọn kan bẹ́ẹ̀ náà la padà gbọ́ kó wà ní Quran ẹ̀rí máa jẹ́ mi nìṣó àkàwé ms bàbá sì wà láyé bàbá Tinubu ẹ ṣé àdúpẹ́ lẹ́nu àná sí èní atẹ́gùn tó fẹ́ ní Nàìjíríà ó yàtọ̀ mo pe olúwa mi bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ẹgbẹ̀rúnsà mo á lọ bá wọn olúwa mi yes bọ́tà fẹ́ nìyẹn kọ́ flush gbogbo wọn dànù kálàfíà jọba nílùú ṣèbí ohun tó lóyè Sunday Igboho ń pariwo nìyẹn olóyè Sunday Igboho ò sọ pé kẹ́ fáwọn lówó wọn ò sọ pé bóyá kẹ́ fáwọn nípò kan wọn ní kẹ́ yọ̀ǹda àwọn káwọn lé àwọn wèrè yìí inú wa dùn pé Nigerian army dẹ̀ ti ń ṣe báyìí lóòótọ́ àwọn ọmọ fọwọ́nà tó máa fi ṣe léyìí kó má dàbí camouflage but bàbá Tinubu tèmi ń wò yìí kò ṣe camouflage because tẹ́bádé Kaduna sí every military attention ti wà ní Kaduna báyìí Kaduna Kano Kaduna Kano Zamfara Katsina Maiduguri majorly Borno ní tó jẹ́ capital Maiduguri Borno state tó jẹ́ yes Borno state àti lot of ilẹ̀ Haúsá tẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àmì tí kódà àmì tó wà bẹ́ẹ̀ ti ju arábì tó wà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ helicopter ṣe ń lọ ló ń bọ̀ bẹ́ẹ̀ helicopter ṣe ń lọ ló ń bọ̀ bẹ́ẹ̀ helicopter ṣe ń lọ ló ń bọ̀ àwọn olóyìn mo sọ fún yín mo ní àwọn Fúlàní ohun tí wọn ò tó lọ ń pera wọn kí lẹ fi ń ṣeré yìí Nigerian army mo sọ fún yín mo ní tó bá tú wọn lẹ́kọ̀ọ́ ṣiṣẹ́ ní gbọ́ nǹkan tó ń jẹ́ Fúlàní terrorist wọn láàrin 24 hours tó dẹ̀ jẹ́ wípé àwọn Fúlàní kàbà tí bàbá Tinubu yọ yìí tí wọn ò bá yọ wọn iṣẹ́ bàbá Tinubu ò lè hàn tí Jésù àfidé torí àwọn tó ń sabotage ẹ̀ nìyẹn aṣáájú ọ̀pọ̀lọpọ̀ àwọn amílọ̀ ti jáde nísìnyí tó ń dunnú tínú wọn ń dùn wọ́n ní president máa ṣe kankan fáwọn o wọ́n ní kò nílé wọn bẹ́yẹn torí pé àìmọye sálárì àwọn ló wà lọ́wọ́ àwọn olórí burúkú yẹn tí wọ́n ti fáwọn àwọn allowance tẹ́ni kan fáwọn ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ ni wọ́n ti fáwọn wọ́n wá corrupt gan kọ́ bá wọn gbà lọ́wọ́ wọn can you imagine ẹni tí ẹ deploy kí kó lọ bá Boko Haram jà tẹ́wàá fún ní sálárì tẹ́ẹ̀ fún allowance tẹ́ẹ̀ fún ní kankan tí ó lè ṣàṣeyọrí ni kò lè ṣe tí ó bá dẹ̀ ṣe a ò lè blame ẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ tí ó rò ó ẹni tó ń pè kó tó wá iṣẹ́ lásán o ẹni tó ń fi ẹ̀mí ẹ̀ fi kakite with the belief pé òun sí Nàìjíríà kọ́ máa fún allowance kọ́ máa fún lóúnjẹ kọ́ máa fún ní kankan ṣé wọ́n encourage dem pé kó jà ní
irú wọn làwọn Boko Haram máa lè dílé dìmọ́ tí wọ́n lè jọ máa tí wọ́n á gbà sí wọn lẹ́nu tí wọ́n lè máa wà àwọn yẹn kọ́ máa lọ kọ́ máa bọ̀. Nísìnyí bàbá Tinubu ti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ Northern Nigeria ò lè dá yọ president because bàbá Tinubu ti pín gbogbo kìíní yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ fọ́pọ̀fọ́pọ̀ àwọn àrùn. Wọ́n ti ṣe ohun tá a fẹ́ wọ́n ti pàṣẹ. Bàbá Tinubu ẹ má jẹ́ káṣẹ ìjẹ́ lásán ẹ jẹ́ káṣẹ ìmúlẹ̀ ẹ má jẹ́ kí àṣẹ yìí kó jẹ́ lórí ahọ́n. Àwa mọ̀ pé ẹ ní capacity láti ṣe tẹ́ bá fẹ́ ṣe ẹ̀dẹ̀ tí ń ṣe nìyẹn Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣe kí ni ẹ padà ń bẹ̀. Kò wá tọ́ síbẹ̀ o torí àwọn Nigerian army nìkan wọn ò lè mọ gbogbo igbó wa tó wà wọn ò lè mọ hideout tó wà náà forest wa wọn ò lè mọ tó wà o. Ìdí nìyẹn tẹ́ ṣe gbọ́dọ̀ involve kẹ́ engage àwọn local security. Mo mọ̀ pé tí máa gbọ́ nípa ìlú ẹkùn gbẹgbẹgbẹgbẹgbẹ àwọn eléyìí ń ṣiṣẹ́ àti ìbílẹ̀ àti gbogbo ẹ̀rọ púpọ̀ ìlú ẹkùn. Wọ́n ní ajá ò ní dòbẹ̀kù láéláé ó sì wò ìṣá kí lẹ fi ṣeré yìí. Kò sí bí ẹkùn ṣe máa ya ọ̀lẹ tó tẹ máa wá bá ìlú ẹ̀ lọ́wọ́ ajá kò possible. Oníkálùkù ya níbo ajá ya máa gbé tó bá gbé gẹ̀ẹ́sì alápá alápá ọmọ Yorùbá alápá ọmọ Yorùbá ẹ wọ́n ṣe pààyàn lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọlọ́run wá gbé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa emeritus merited intelligent distinguished lawyer honest integrity professor Adébánjí Akíntóyè. Ọlọ́run wá gbèrú wọn dìde ẹ̀yin wèrè kan wá ń bínú Ọlọ́run ni ibi tí dènìdènì wà ibẹ̀ náà ni túnitúni wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà general mi wọ́n ti gbàgbọ́dé gan-an òun ló fàyè fà á. Gunmi nísìnyí báyìí wọ́n ti ń wá Gunmi káàkiri. Yes, is now on the run. Bàbá olódò idẹ ẹlẹ́ ìtẹ ṣe máa fún yín ní gbòòsà mẹ́ta àti tó bọ́ sójú agbani gbòòsà ẹ ṣe lè inú wa dùn. Ẹ máa jẹ́ kó dàbí irú tí Buhari ṣe lẹ́kìtì o no ẹ máa jẹ́ kó dàbí irú tí ṣé gọ́vùnà yìí bá ń jì ní àbí kankan nígbà tó pa àwọn ọba méjì ní Èkìtì tó pa wọ́n ní ìfọ́nà ìfọ́nṣu tí gọ́vùnà sáré pa àwọn àmì tó sáré pàréèdì wọlé nígbà ayé Lágbájá nígbà ayé chief of army staff general Lágbájá chief of staff Lágbájá tó sáré kó wọn lọ sí Èkìtì gidigidi tí ọba yẹn sọ pé láti síyìn lọ káwọn ẹ lọ fọkàn wọn balẹ̀ inú along the line akọ̀gbọ̀n kí bàbá yẹn kú àwọn ìtì ìfẹ́ béèrè kí tó pa Lágbájá báyìí ẹ jẹ́ kí lè bá dá dúró. Àwọn Fúlàní máa ń sọ ìdí ohun tó rí lọ́bẹ̀ tó fi wá wọn ọwọ́ yẹn ṣọ̀rọ̀ nìyí. Bàbá Tinubu ẹ ṣe àdúpẹ́ o ẹ má gbàgbé o orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ibẹ̀ ni destination wa o. Bàbá Tinubu ẹ ti ṣe security ẹ ṣe àdúpẹ́. Army cannot be everywhere. DSS cannot be everywhere. Nigerian police force cannot be everywhere. Civil defense cannot be everywhere. We need the support of the local hunters and vigilantes. Pàápàá jùlọ ìwé ẹkùn a ní ìdí wọn tó jẹ ẹgbẹ́ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tó dálẹ̀ fún ọmọ Yorùbá láti lè máa fi dáàbò bo ilẹ̀ wa. Bàbá Tinubu náà ní fámìlì lọ́ṣù state náà ṣùgbọ́n ṣùgbọ́n ti ń pa wọ́n lógúnlógún ọgbọ̀nlọgbọ̀n yìí. Ẹ jẹ́ sáré play ọ̀kan fún yín pé gbàdúgbò kí ni tí mo fẹ́ play bí Bàbá Tinubu ṣe give order ní ìfẹ́ jẹ́ kí àfitì ọ̀tẹ̀ gbọ́ ìfẹ́ àfitì ọ̀tẹ̀ gbọ́ so fún di èyí I'm gonna play it now. Màá play tó gbàdúgbò ohun tó ṣẹlẹ̀ kí tó wá bọ́ síjú agbára. To be innovative, creative, and courageous
to threaten our peace, freedom, and stability. See? Let us deploy technology where necessary. Technology be drone. Ẹsẹ̀ntẹ̀yà kí má fi gbẹnu sọ̀rọ̀. Ṣé kó bá mọ tán sọ? Ẹ mọ kílẹ̀ tí gbọ́. We cannot allow the crisis that began in year 2009 to persist any longer. It is time to defeat the enemies. I wish you the best. I advise you to work together as a team. Compare notes, exchange your information effectively and follow up proactively. Work with other security agencies and defeat this enemy once and for all. We need to clear them up. Once and for all. We need to clear them up. Once and for all. Chandy. Clear them out. I promise to exchange your other security agencies and defeat this enemy once and for all. We need to clear them up. Clear them out. Ṣẹ́gbọ́. I promise. Clear them up. Clear them out. I promise you have my support. To provide all support you need to get the job done. Thank you very much. Ṣẹ́gbọ́. Hello, sorry. Excellency, Bola Tinubu, Grand Commander of the Federal Republic, the Senate President, Secretary for Chief of Defence Chimbere. Normal. Nobody follow the protocol. The governor, President, Vice President, Senator, Senate President, then kọ́tùbẹ̀sì ní káwọn ẹlẹ́bẹ̀ẹ́ wọ́n ò meet Shettima torí pé ọ̀gá mi yẹn within himself kò lè like Shettima láìláì. Yes, àti Mẹ́tawálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí mọ̀ pé iṣẹ́ àwọn Fúlàní ni wọ́n. Bàbá Tinubu dẹ̀ ti ní kò ń ṣàwọn guys yẹn nìkan ni wọ́n máa flush, gbogbo àwọn tó jẹ́ sponsor àwọn náà gbogbo wọn ló mọ̀ wọn. Bàbá bí bàbá ń wò pé bí ọmọ ayé padà bọ̀ nísìnyí ìsìn tó wá ń bẹ bàbá Tinubu so ti wá bẹ ó tó ti bọ́ torí àti gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí bàbá lẹ́nu alẹ́ àná sáàárọ̀ yìí gbogbo wọn ti fẹ́ sá kúrò olùtọ́ kọ́ máa sá àkọ́jọ́ lẹ́nu lọ́jọ́ alẹ́ wọn bẹ́ẹ̀ tẹ̀ gbọ́ kí ní ẹ̀rọ rẹ̀. Mr. President, sorry, Excellency. The Vice President of the Federal Republic of Nigeria, the Senate President, Deputy Senate President, the Speaker of the House of Representatives, other members of the National Assembly, the Chairman of the Governor Salo, that's the Governor of Kwara State, members of the Federal Executive Councils, secretaries, the Government of the Federation, Chief of Staff to the President, the National Security Advisor, my Minister, the Minister of Defense, my colleagues, the Service Chiefs, and the Chief of Defense Intelligence, senior government officials, gentlemen of the press, ladies and gentlemen. I would like to start by thanking the Almighty God for giving us all the grace to be here today. Indeed, His mercies endure forever. I would like to thank Mr. President, Commander-in-Chief of the Armed Forces for finding the service chiefs, the Chief of Defense Intelligence, and my humble self worthy to be elevated today. It's also important to appreciate the Senate President and members of the National Assembly for the support
they gave me particularly when I was Kiwon, and I believe that that support should be extended more to us now as we try to checkmate the variety of challenges facing Nigeria generally. Our appreciation also goes to the governors who support all our ambitions in their states. I'd also like to appreciate the Minister of Defense who leads the charge against terrorism, banditry, and all forms of criminality within our country. In the same vein, I'd like to thank the National Security Advisor who's pretend over the intelligence structure. So that's it. Governor ti president ti pàṣẹ, Tinubu ti ní kó fi gbogbo wọn símú bí ata. Nísìnyí báyìí, wọ́n ní kó kó technology jáde. Wọ́n ní anyone tó bá rí nínú wọn lọ́dọ̀kọ́ ni kó mú wọn lóye kó pa á. Kódà táwọn sponsora wọn tó bá fẹ́ máa dúnkòokò mọ́ yín, ẹ gbé wọn tàbí kẹ́ parí tàbí kẹ́ fẹjọ́ sùn àwọn. Bàbá Tinubu ní àwọn ṣetán láti lé gbogbo wọn pátápátá. Wọ́n ní gbogbo support táwọn service yẹn bá need kó sọ fún àwọn máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Pé because láti wákàtí lọ àwọn ò fẹ́ gbọ́ any operation Fulani terrorism. Wọ́n náà jẹ́ bẹ́ẹ̀, àwọn service ìbẹ́ ló máa fara gbá ló máa lose position wọn, wọ́n á dé tún ṣẹ́wọ̀n. Táwọn wá fẹ́ ṣẹ́wọ̀n lẹ́nu àárọ̀ yìí nísìn. Kàbíyèsí mo máa ń sọ àfikọ́ tí ìjọba ò bá fẹ́ ṣe.
n tó ń ṣe yìí nísìn ó dùn mẹ́mi nínú o, mi lè sọ ẹlòmíì tó jẹ́ ń dìbàjẹ́ o, ó ń dùn mẹ́mi nínú honestly. ẹ̀yin náà wò náà, àwọn bàbá wọn lè lọ sóko mọ́, wọn ò lè lọ sódò, wọn ò lè lọ sọ́jà, tó bá tún dúró lè gan wàhálà, kó sá kúrò lé, tó bá mú ẹ lọ́nà wọn á jí ẹ gbé, wọn á pa ẹ́. bó bá tún dúró nulé wọn á wá nulé, wọn á ká ẹ mọ́ nulé, wọn á gbó, wọn á tó bá jóbìnrin wọn á bá sùn, ọ lè bá sùn ijọ́ 5 kí wọ́n tó pa á. wọ́n ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́. ọmọ Yorùbá àníyàn jù báyìí lọ tó ti ń gùn jù. The other information tí mo fẹ́ sọ ìyẹn máa jẹ́ nínú second video tí mo fẹ́ ṣe báyìí tí mo máa jùlé after tí mo ti gbé nìyẹn. so now fẹ́yìn tó bá fẹ́ gbé ìpolówó ọjà, bóyá ẹ̀ ń ta àgbo ní o, ẹ̀ ń ta oògùn ní o, ẹ̀ ń ṣe any type of advertisement, mo wà open. I'm open for any advertisement tó bá ti jẹ́ scam tó jẹ́ new. bẹ́ẹ̀ ni ẹ pè mí bóyá ní information tẹ́fẹ́ ká pariwo síta, bóyá nǹkan ṣẹlẹ̀ ní agbègbè yín téèyàn kankan ò gbọ́ sí, tẹ́fẹ́ kí gbogbo ayé gbọ́, ẹ pè mí. bóyá ní information fún wa ni, ẹ má worry, a lè gbé ohùn yín jáde gan, tá máa change voice yín tí wọ́n jẹ́ pé kò sí èmi nìkan ni màá mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ nìyí. bẹ́ẹ̀ ni ẹ fọkàn yín balẹ̀, Olúwa gbọ́ àpò nígbẹ̀dà rẹ o.